Ní àyájọ́ èyí inú mi dùn, mò ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi lọ́wọ́, mò ń ṣe ti èyí tí mo pé lórí oyè, gbogbo ẹ̀ ó papọ̀ káṣá ni oyin dàmọ́lá, oyin dàmádùn. Orúkọ tèmi ni Ọmọọba Rasak Aliu Adebola Adisa. A bí mi sí inú ẹbí Akeran Onimoba nílùú Moba nílùú Ọ̀jọ́, nínú ẹbí Aliu Adisa Onimoba, bẹ́ẹ̀ ni a bí mi sí. Orúkọ ìyá mi Ọmọọba Alájà Rasak Adisa. Orúkọ bàbá mi ni Ọmọọba Aliu Babatunde Adisa. Mo lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní mo wọbẹ̀ ní 1969, mo dẹ̀ jáde ní 1975/76. Mo jáde iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà ní ìlú Ajérọ̀mí Ìfẹ́lódùn ní Ìyálóde Street ní iléèwé náà wà. Wọ́n pe iléèwé náà ní Ajérọ̀mí Public School. Nígbà tí mo jáde iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, mo lọ sí Modern Career Technical College tí Yaba Tech wọ́n search fún wa nígbà yẹn nílùú Amúkòkò. Lẹ́yìn ìgbà tí mo ṣe tán, torí theory náà lọ kọ́ wa ńbẹ̀, mo lọ fún practical. Lẹ́yìn ìgbà tí mo parí practical yẹn, mo join ní ilé iṣẹ́ kan tí wọ́n pè ní HF Schroeder. Ó wà ní ojúnà márosẹ̀ ní Oṣòdì Apapa Express Road. Ibẹ̀ ni mo ti join ní HF Schroeder. Mo dẹ̀ ṣiṣẹ́ ní oríṣiríṣi. Mo ní àwọn ẹ̀kọ́ oríṣiríṣi tí wọ́n pè ní experience ní HF Schroeder, nítorí pé wọ́n gbé mi lọ sí bíi Berek Kaduna. Mo wà náà tó ṣiṣẹ́ Berek Kaduna lọ́dún náà lọ́hùn. Nígbà tá a kúrò ńbẹ̀, wọ́n gbé mi padà sí ìlú Èkó. Wọ́n gbé mi lọ wá sí Dumex Agbára, níbi tí wọ́n ti ń pọn ti Mortex. Nígbà tí wọ́n gbé mi kó mẹ́, wọ́n gbé mi lọ sí Wiggins Tape, the same ní Agbára. Wọ́n tẹ ìwé envelope ni wọ́n ń ṣe níbẹ̀. Nígbà tí wọ́n tún ṣe sá, wọ́n gbé mi ó di GMP, General Mental Products, ní the same Oṣòdì Expressway, kò jìnnà sí iléeṣẹ́ wa. Lásìkò yìí mo ti gba, torí pé mo tún lọ sí ilé ẹ̀kọ́ alẹ́, mo ti gba ohun tó ń pè ní trade test. Mo ṣe bọ́ sí grade 1 nígbà yẹn, wọ́n promote mi. Mo di foreman, èmi mo control GMP. Láti ibẹ̀ wọ́n gbé mi kúrò níbẹ̀. Wọ́n gbé mi lọ sí Edem House ní Orílẹ̀ Ìgànmú, torí pé electrical installation ni iṣẹ́ tí mò ń ṣe jù. Láti ibẹ̀ wọ́n ti wọ̀n mi ó di ìlú kan tí wọ́n ń pè ní Benue State, Makurdi. Mo ṣiṣẹ́, mi ò pẹ́ púpọ̀ ní Makurdi, nílé ìjọba Makurdi ní Benue State ni mo ti ṣiṣẹ́. Nígbà tí wọ́n gbé mi kúrò ńbẹ̀, ló di ìlú kan tó ń pè ní Niger State níbí dà àwọn Nigerian breweries ni wọ́n ní farms yẹn. Èmi mo ṣiṣẹ́ silos tí wọ́n ń kó àwọn crops, kìíní àgbàdo, rice tí wọ́n ń ṣe níbí dà. Èmi mo ṣe installation àti way bridge wọn. Èmi mo káwọn èèyàn wọlé láti HF Schroeder, tí mo gba àwọn èèyàn tí mo dẹ̀ ṣiṣẹ́ yẹn. Nígbà tí iṣẹ́ máa fi ṣe tán, wọ́n rù mí ó di conference center ní Abuja ní ayé Babangida. Ó ti bọ́ sórí ipò. Mo bá wọn ṣiṣẹ́ ní conference center ní Abuja. Mo ṣiṣẹ́ Mosque Azo Rock, mo ṣe installation bẹ́ẹ̀ pẹ̀lú àwọn òyìnbó, torí wọ́n jẹ́ adésàlẹ̀ àmọ́ tó ń ṣẹlẹ̀ nísàlẹ̀. Aṣáárí pé àwọn òyìnbó á gbà lọ́wọ́ wa, tá a bá ti ṣe òkè wọ́n á gbà lọ́wọ́ wa. Iṣẹ́ yẹn ni mo ṣe títí mo lọ bí, nígbà tó pé ọdún 9, wọ́n dá mi padà sí Aláùsá ní secretariat ní generator plant house wọn. Ibẹ̀ ni mo ti ní lọ́kàn pé mo fẹ́ dá ilé iṣẹ́ tèmi náà sílẹ̀, mo fẹ́ fi iṣẹ́ yìí sílẹ̀, nítorí pé
nígbà tí màá fi dé láti ibi tí wọ́n gbé mi lọ èmi náà ti dá àwọn ilé iṣẹ́ kan lẹ̀, mo ti dá Moradis recording studio sílẹ̀. Mo wá rí pé owó tí mò ń pa lórí studio yẹn, mò ń gbé àwọn artist, àwọn eléré, wọ́n wá ń bá mi. Nígbà tí wọ́n wá ń bá mi tí wọ́n rí pé owó tí mò ń rí pa níbẹ̀ ó ti ju salary tí mò ń gbà lọ, mo wá rí pé ó tó àsìkò fẹ́mi náà, torí pé èmi náà ti ń sanwó ṣe fáwọn èèyàn. Mo resign. After tí mo resign, wọn jẹ́ ń lọ ibẹ̀, mo wà títí mo ọdún mẹ́wàá pé mọ́ mi. Mo di 89 kan tó gba resignation letter mi pé kí n wọlé. Mo parọ́ fún wọn pé mo fẹ́ lọ ilé ìwé sí. Òun náà tó fi mí lọ́rùn lẹ̀. Èlé mo kúkú wá gbẹ̀rẹ̀ǹgẹ̀ jígẹ̀. Mo bẹ̀rẹ̀ sí ní ṣe ní 1989 tí mo resign nìyí. 1989 náà tí mo resign, tí iṣẹ́ mi ń boom, kò pẹ́ eléré kan tí mo ń promote tó ń pè ní Lateef Ìlọrí, bó ṣe dolóògbé lójijì nìyẹn. Mo dẹ̀ rí owó lára ẹ̀ gan. Ìgbà tó kú, lára àwọn eléré tó wá ń kọrin, ibẹ̀ mo ti adopt ọmọ tó kéré jù láàrin wọn. Wọ́n pè ní Saheed ọmọ ńlá. Òun ló di Saheed Òṣùpá lénìí. Olóhùn Fuji Mandator láyé ìgbà yẹn. Iṣẹ́ yẹn bẹ̀rẹ̀ sí ń lọ, èmi àti Saheed Òṣùpá máa sẹ́ẹ̀tì fún orin ẹ̀ náà dá. Àwọn èèyàn wá ń pè wò. Bàbá mi tiẹ̀ jáde lọ́jọ́ kan sọ pé, Rasak, ó tún ti lọ gbọ́mọ àbíkú mi. Torí pé àwọn èèyàn máa pèsè ẹnu studio mi ní tóṣùwà bá ń kọrin lọ́wọ́, tí Saheed bá ń kọrin lọ́wọ́. Ó ti lọ gbọ́mọ àbíkú mi, ọjọ́ wo nìkan kú mọ́ ẹ lọ́wọ́ náà, ó ti lọ gbé mi. So àwọn ará iṣẹ́ à ń gbádùn ẹ̀ títí. Nínú 89 yìí náà ni mo pàdánù bàbá mi. Nígbà tó máa di 23 of December 1990, mo pàdánù bàbá tó bí mi. Láti ìgbà yìí, ọkàn mi ṣí nílùú Alábà ọ̀rọ̀. Mo dèrò, mo ní lọ́kàn wípé mo fẹ́ pa ipò dà kí n lọ sí ìlú kan tó ń pè ní Ṣíbìrì. But lójú ọ̀nà mi nígbà tí mò ń bọ̀, Òṣùpá pàdé mi, ó rẹ́rù mi, ó bọ́ sórí mọ́tò mi pé kí ló dé nǹkan kan. A jọ dé ìlú kan tó ń pè ní Abúlé Àká. Ibẹ̀ wà ní under Ibà LCDA lẹ́ni lábúlé Àká. Mo rí ṣọ́ọ̀bù kan níbẹ̀ tó ń kọ tòlẹ́ǹtì síbẹ̀ ni mo gbà, ni mo sọ̀kalẹ̀, ni mo sún sínú ṣọ́ọ̀bù yẹn mọ́júmọ́. Ibẹ̀ ni Saheed Òṣùpá padà ló lọ. Mo rò pé níbẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní jí dìde. Ibẹ̀ mo ti rí ní àwọn ẹ̀gbọ́n wa, ọba Ọládélé Kòsọ́kọ́, wọn tí ìdí ọba ń gbà yẹn, wọ́n wá wò mí níbẹ̀. Ibẹ̀ láti rí baálẹ̀ ìlú Lẹ́mbàsí Láwùsá náà tó dé lóògbé, wọ́n wá wò mí níbẹ̀. So oníkálukú ṣáà wá ń ṣe kẹ́mi pé ọmọ lágbájá rè títí baálẹ̀ Lẹ́mbàsí mú mi sọ́dọ̀. Àwọn náà tún kọ́ another shop fún mi, wọ́n ra nǹkan, gbogbo nǹkan tí mo ní ní studio, fídíò, gbogbo nǹkan tí mi fi ń lo gbangba yẹn ni. Ní báyìí mo tún bẹ̀rẹ̀ ayé tuntun nílùú Lẹ́mbàsí. Nígbà tí mo bẹ̀rẹ̀, torí pé Moradis recording studio ni mo dá sílẹ̀ nígbà yẹn. Lẹ́yìn yẹn, mo wá dá Moradis electrical installation sílẹ̀ nílùú Lẹ́mbàsí. Nígbà tí iṣẹ́ yẹn lọ tó ń gbòòrò, ibẹ̀ ni mo wà. Nígbà tó di 2004, baálẹ̀ Alábà ọ̀rọ̀ ó ti ṣaláìsí, Awópé, baálẹ̀ Awópé, wọ́n wá mú baálẹ̀ mi wájú ọmọ Ọjọ́ra, wọ́n pè ní Sẹ́mi Ọjọ́ra. Òun náà ti dolóògbé lẹ́ni, ọkọ náà bá mi fẹ́ràn kẹ́wọ̀n. Mo wá lọ jẹ akọgun lẹ́yìn wọn, nítorí pé ìyá tó bí bàbá mi, ó wà nínú ẹni tó tẹ ìlú Alábà mẹ́ta dó. Òun náà ló sọ ní Alábà ọ̀rọ̀. Ìlú ìdọ̀rọ̀ fún wa, ó sọ bẹ̀ ní Alábà ọ̀rọ̀, ibẹ̀ ni fi ń jẹ Alábà ọ̀rọ̀ dẹni. Òun ni wáyé ń pè ní Alábà Sòrò. Ní èyí ni mo ṣe jẹ akọgun ìlú náà ní 2004. Kò pẹ́ kò jìnnà, nígbà tí wọ́n fi pọ́dún méjì, Oníbà tún mú mi ní ààrò Oníbà nílùú Lẹ́mbàsí. Mo tún jẹ síbẹ̀. Láàárín ọdún méjì sásìkò yẹn náà, wọ́n tún mú mi pé kí n má bọ̀, kí wọ́n jẹ olórí ibi táwọn baba ńlá mi ti wá o. Mo ṣe dẹ̀ lọ mọba nìyẹn. Kí n tó approach ọ̀rẹ́ mi náà dẹ̀ ti jọba ń bẹ̀, Ọba Bídín Adékànbí. Mo dẹ̀ lọ dé ceremonial cap lọ́dọ̀ ẹ̀. Ìran wọn ò dé fìlà fún wa rí o. Ìran wọn ò dé fìlà fún baba ńlá mi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àti ọba tájọ wà ní the same Ọ̀jọ́ local government tí a jọ wà lẹ́yìn Ọ̀sà. Tí ó bá sí yẹn, máa lọ sí Ìwòrò, máa ní kán dé fìlà fún mi. Torí pé Ìwòrò rẹ̀ wọ́n bọ́ sí another local government, another LCDA náà bọ́ sí ní Badagry. Ìdí èyí mo ṣe dé fìlà.
ọ̀dọ̀ gbàrà tí mo dé fìlà ìjà dé láàrin wa. Kí ló fa ìjà 500 naira ẹbú yẹpẹ. Àwọn ìlú àwọn ọ̀dọ́ ní kan fún àwọn ní 500 naira òun ló dájà sílẹ̀. Àwọn tó ń bú yẹpẹ yìí wọ́n dẹ̀ gbà láti fún àwọn ọ̀dọ́ ọmọọba ní 500 naira. Ìwọ Babideen ó sólùtìrẹwé ó yarí pé ò fún wọn lówó, eléyìí ló mú ìjà wá tó lóun máa rọ̀ mí lóyè. Mo dẹ̀ gba ilé ẹjọ́ lọ ọdún 9 la fi ṣẹjọ́. Mo dẹ̀ na ọba Babideen ó sólùtìrẹwé mo nà mọ́lẹ̀ ilé ẹjọ́. Ọ̀fun mi láre kí n tó nà mọ́lẹ̀ Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní bùkún mi. Mo ti dá ilé iṣẹ́ tuntun mi sílẹ̀ tí a pè ní Muradis Royal Suite Hotel sílẹ̀ ní ìlú Ìlẹ̀mbà Haúsá ní Àjàngbàdì ní under Ọ̀jọ́. Láàárín ọdún méjì tíjà yìí ń lọ mo tún dá ilé iṣẹ́ mi sílẹ̀ tí a pè ní Onimoba Garden Sitting Hotel sílẹ̀ ní ìlú Ìwòrò ní Ẹ̀pẹ́mẹ̀. Láàárín ìjà yìí láàárín ọdún méjì tí mo tún ṣí yẹn mo tún dá ilé iṣẹ́ mi sílẹ̀ tí a pè ní Onimoba International Hotel Onimoba Muradis Hotel kalẹ̀ ní ìlú Ilé-Ifẹ̀ ní nọ́mbà 96 More Road. Òun ni àwọn ilé iṣẹ́ tí mo dá sílẹ̀. Èmi náà dẹ̀ tún ní alága àti olùdarí Onimoba Muradis Nigerian Limited tí à ń ṣiṣẹ́ oríṣiríṣi ọjà oríṣiríṣi bí nǹkan mímu là ń ṣe ní abẹ́ tí wọ́n wá ń rà ní oríṣiríṣi. Èmi náà ni aláṣẹ àti olùdarí ẹ̀. Mo dẹ̀ jẹ́ kókó ẹgbẹ́ ọlọ́kadà nílùú Èkó. Mo wà nínú àwọn tó dá ẹgbẹ́ náà sílẹ̀ tí mo jẹ́ deputy operation of Namora of Road lénìí. Mo rò pé gbogbo ibi tí mo bá ìrìn àjò mi dé títí mo fi di ẹni tó ń gba òmìnira tí ilé ẹjọ́ gíga dẹ̀ fún mi ní àṣẹ lórí ilẹ̀ mi pé ẹnikẹ́ni kò gbọdọ̀ bá ìlú Ìmọ̀ba du ilẹ̀ yìí. Nínú ẹ̀ ní láti kọ̀wé sí ìjọba Èkó tó dẹ̀ gba ìmọ̀ràn wa lò nígbà tí àwọn ẹbí àti àwọn ará nílùú tó ń mú mi tó ń yàn mí gẹ́gẹ́ bí ọba nílùú Ìmọ̀ba. A fi ìwé wa ṣọwọ́ sí ìjọba ìlú Èkó pé ìlú yìí ti pẹ́, ìlú tó ti pẹ́ nígbà wáṣẹ̀ ni, ìlú yìí pẹ́ ju gbogbo púpọ̀ ìlú lọ lórílẹ̀ Àwórì yìí. But nítorí àkànkùn àwọn baba ńlá wa nítorí adé ibi ìbàyẹ̀ nítorí pé wọ́n ti gbé lọ sílùú Èkìtì kò jẹ́ kán kàǹkùn sí. Wọ́n yí padà sí mùsùlùmí Allahu Akbar ni wọ́n ń ṣe. Òun ló fi di pé ṣíún lókù kọ́mọ onílé kó di àlejò. Àwọn ìran tí wọ́n tẹ̀dó ní 18th centuries tó ń wá láti Gàù ní ìlú kan tó ń pè ní Ìdòlè ní Ivory Coast lọ́hùn ní eré Adaomẹ ni wọ́n wá tẹ̀dó sí erékùṣù kan tó pè ní Erewelé ni. Ìran wọn ò fi ọkọ́ roko nílẹ̀ yìí rí o. Wọ́n bá àwọn baba ńlá mi níbẹ̀ ni wọ́n dẹ̀ wá ń fẹ́ àwọn ọmọ wọn. Àna intermarriage ló pa wá pọ̀. Àna ni wá ní wọ́n á ń fẹ́ ọmọ náà ń fọmọ lọ́nà bí ọmọ sọ́hun. Ṣíún ló kù jẹ́ pé ọmọ Olúmọba ni ò bá jọba nílùú Ìrèwé. Àfi bó ṣe dá yí ọba yìí tó yí bírí tó yí padà. Àmọ́ṣẹ́ mi ò ní kankan pẹ̀lú wọn nítorí pé mo ti gbé ẹjọ́ mi lọ sí ilé ẹjọ́ wọ́n dẹ̀ ti dá mi láre. Àwọn ẹbí mi dẹ̀ ti kọ̀wé lọ síbi tó lẹ́tọ̀ọ́ sí pé ọba ló yẹ wá. Wọ́n ti mú mi bí ọba. A dẹ̀ wà ní tribunal lọ́wọ́. Tó bá fi máa yọrí ìbéèrè ló máa yọrí sí. Wọ́n dẹ̀ kọ̀wé wọ́n publish ẹ̀ sí gbogbo ayé. Lágbájá fẹ́ jọba o, ìlú ìfẹ́ jọba o, ẹni tó bá ní àtakò ẹ má bọ̀. Mo rò pórí ẹ̀ la wà báyìí. Èmi ni ọba elect ti ìlú Ìmọ̀ba lọ́wọ́lọ́wọ́ yìí. Mo rò pé ìrìn àjò mi bí mo ṣe ń ṣe é bọ̀ láti ẹ̀yìn títí dé ibi tí mo wà lénìí òun nìyẹn. Ìmọ̀ràn mi fún ìlú Ìmọ̀ba ni wípé kí wọ́n ṣe dáadáa kán dẹ̀ fi ìmọ̀ kan fi ṣọ̀kan nítorí pé ìmọ̀ tẹ́ a fi ṣọ̀kan òṣìṣẹ́ ọwọ̀ ni wá. Ẹ rí i pé gàgà ọwọ̀ ló ṣe é ṣe òṣìṣẹ́ ọwọ̀ ò ṣe é ṣe. Òṣìṣẹ́ ọwọ̀ ni wá. Mo dẹ̀ fẹ́ kán dúró bẹ́ẹ̀ ní ìṣọ̀kan tán dúró. Òun la fi lè délẹ̀ ìlérí.
la fi lè dé ipò tí àwọn baba ńlá wa fi ìlú Aláàfin sí ní àná, nítorí pé ìlú tó ń pè ní Aláàfin la wà yìí ní ayé àwọn Òrè tó tẹ́ mọba ìlú Èkó dó, tán padà tán tún lọ tẹ ìlú Ọ̀tún Èkìtì dó, Òrè Èkìtì nílùú mọba. Ààfin tó kọ́kọ́ dé sí ni mo tún kọ́ ni mo tún ṣe, ààfin Aláàfin tìlú mọba tí a wà yìí. Ìdí èyí dáadáa ni mo fẹ́ kí ọmọ mọba kí wọ́n máa ṣe o. Ẹ̀mí ìṣọ̀kan tá dẹ̀ ti ń lò bọ̀, òun náà ni mo fẹ́ kó máa lọ, ẹ̀mí ìfẹ́ àti ìkan, nítorí pé a fààyè gba ẹnikẹ́ni láti wọ̀ wá láàrin. Mo dẹ̀ fẹ́ kó rí bẹ́ẹ̀, mo dẹ̀ gbàdúrà fún un ni pé kí Ọlọ́run kó gbàdúrà wọn, gbogbo èròǹgbà ọkàn wa kí Ọlọ́run bá wọn múṣẹ, kí Ọlọ́run mú wa dé èbúté ògo nílùú mọba.